Odò àtọ́, odò àtọ́, odò àtọ́. Mo kí gbogbo àwa àgbààgbà ojú tí ó ń wò mí pátá lọ́kùnrin lóbìnrin ọmọdé àgbà. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí ó jẹ́ wípé a gbọ́dọ̀ lè jẹ́ kí ó yéra wa. Èmi kì í fi bẹ́ẹ̀ dá sí àwọn nǹkan kọ̀ọ̀kan torí wípé alágbọ̀yé ó sì yé wa ń tá a jọ gbé dání ó yé wa jura wa lọ. Bí èèyàn bá sì ti wà ní ààyè tá a wà yìí ó ti kúrò ní mọ̀jẹ̀sín ọmọ àgbékọ̀rùn lọ sóko. Bí ọ̀rọ̀ bá dé ẹni tí í parí ọ̀rọ̀ kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mo kí gbogbo wa. Ọláògùn Adégbóyèga Ìfàtúndé lórúkọ mi. Ọba rẹ Ogboni Alaje Agbaye. Mo kí gbogbo wa. Odò àtọ́ Olódùmarè á bá wa ṣe. A ò ní tẹ́, a ò ní tí, a ò ní bá ẹlẹ́tẹ̀ rìn. Ojú tí ẹ fi ń wo péjì yìí ojú náà ò ní fọ́, etí wa náà báyìí ni kò ní di o. Kí ni nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí? Ọ̀pọ̀lọpọ̀ kò mọ ìyàtọ̀ láàrin wípé ká ṣe ògbóni, pé a ṣe awo ògbóni yàtọ̀ sí wípé a ṣe ẹgbẹ́ òkùnkùn míì. Àkọ́kọ́ náà màá bẹ̀rẹ̀ látòrí ògbóni lápapọ̀. Àwa tí a pè ní tí a jẹ́ ọmọ ikú ayé, ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, ọmọ ọ̀rọ̀run tó ń tò gbogbo, àwa ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. Àwa ni ọmọ alákéteré pé ọmọ alàwọ̀ kò ń jiyàn, má jiyàn òun ni àfàwọ̀dá. Àwa ni ògbóni, ó jẹ́ ìjọ àwọn àgbààgbà ìgbà wáṣẹ̀ tó jẹ́ wípé ní ìgbà wáṣẹ̀ ayé kẹta ni ayé tá a wà yìí. Ayé àkọ́kọ́ ní ayé ọba jẹgijẹgi, ayé ẹlẹ́ẹ̀kejì ayé ọba jomijomi, ayé ẹlẹ́ẹ̀kẹta tí a wà yìí òun ni ó ń jẹ́ ayé ọlọ́rọ̀ pọ̀tọ́ nìyẹn fún àǹfààní àwa tí kò bá yé dáadáa. Ní àtayé ẹran oko ni ògbóni ti wà. Láti ayé ìgbà ewé igi oko tí wọ́n ti lo ìgbà tiwọn tán ti wáyé rí bí èèyàn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òye kan wọ́n máa ń sọ wípé tán bá sọ wípé a dífá fún ewé rere tó ń lọ sí ọ̀dọ̀ ewé àkókò. Ọ̀pọ̀lọpọ̀ ò ní òye, ìmọ̀ wọn ò sọ fún wọn wípé àwọn ayé kan ti wáyé rí tẹ́lẹ̀ tí ewé rere tó ti lògbà bí ènìyàn, tí ewé àkókò tó ti lògbà bí ènìyàn. Bẹ́ẹ̀ ni tí àwọn ewé míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹranko wọ́n ti lògbà rí tí wọ́n náà lògbà gẹ́gẹ́ bí ènìyàn. Àkọsílẹ̀ àwọn scientists kan sọ fún wa wípé wọ́n ní àwọn nígbàgbọ́ wípé lára ọ̀pọ̀lọpọ̀ ẹranko ó yí padà ó di ènìyàn nígbà tí ó tó àwọn àyè kan. Wọ́n ní ká lọ wo ẹ̀yà ọ̀bọ fún àpẹẹrẹ wọn. Bẹ́ẹ̀ ni torí wípé ìgbàgbọ́ wọn ló lọ sí ojú ọ̀nà bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn àhesọ tí à ń gbọ́ tí wọ́n ń sọ lóríṣiríṣi òun ni kò tọ̀nà tí kì í ṣe ojú ọ̀nà. Ṣùgbọ́n gbogbo wa la ti nígbàgbọ́ nínú ẹ̀sìn àti àkọsílẹ̀ àwọn aráàlú míì ju ìmọ̀ tiwa àti àkọsílẹ̀ tiwa lọ. A máa ń pé Ifá ti pé ohun abíwọn bí kò ní wù wọ́n ti ẹni ẹlẹ́ni òun ni yóò yà wọ́n lára. Nígbà tí ó bá tó àwọn àsìkò kan báyìí báyìí ni ó ṣe rí. Kò sí nǹkan tó ti ṣẹlẹ̀ tí ò ní ìdí ní kókó, tí ò sí àkọsílẹ̀ fún àbí tí ò sí ìmọ̀ tí ó fìdí ẹ̀ múlẹ̀ ní inú èdè Yorùbá. Yorùbá àwa la ní ká ṣe àyẹ̀wò lórí ohun gbogbo gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí prọpẹ̀tì tiwa Ọ̀rúnmìlà fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni tó jẹ́ ìmọ̀ Ifá ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ayé ẹlẹ́ẹ̀kẹta òun la wà yìí. Ibẹ̀ yẹn òun kọ́ ni mò ń lọ. Ní ìgbà igi oko ó ti jẹ olúwo, igi oko ó ti jẹ àràbà, igi oko ó ti jẹ apènà ní ìgbà náà. Ní ìgbà ẹranko ó ti jẹ olúwo rí. Ẹranko tó jẹ apènà wà, èyí tó jẹ àbíyè wà. Fún àpẹẹrẹ àbíyè ìgbà wáṣẹ̀ ọ̀ọ̀nì wàkàwàkà ni. Ẹni tí ó bá jẹ́ òfé tí ó yé dáadáa tó jẹ́ wípé ó wá ìmọ̀ lójú ọ̀nà kan tí à ń pè ní ògbóni. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ní ayé ìgbà àwa ọmọ ènìyàn náà, in the time of our ancestors, aborigines, àwọn ni wọ́n jẹ́ ìjọ àwọn àgbàlagbà tó jẹ́ aláṣìírí tí wọ́n kóra wọn jọ. Bí ọ̀rọ̀ bá dàrú nílùú
bí ọ̀rọ̀ bá dàrú láàrin àwọn tó ń darí ìlú, bí wọ́n bá ń dájọ́ ọba, wọ́n ń dá ẹjọ́ ọba, ṣùgbọ́n inú ilédì ni wọ́n ti ń dá ìjọ ọba nígbà wáṣẹ̀. Ní àárín àwọn àgbààgbà olúfẹ̀, àwọn ni wọ́n ń ṣe ètùtù fún ọba kí ọba tó dé àpèrè. Àwọn ni ọmọ kú ayé, ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, ọmọ ọ̀rọ̀ ohun tòun tó gbogbo, àwọn ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. Ní ìgbà tí àwọn tó di ayé ìgbà àwọn ọmọ ènìyàn ló di wípé ìjọ ń bẹ̀rẹ̀ sí ní tàn. Ìjọ bẹ̀rẹ̀ sí ní tàn láti ara bo ó ní ìjọ ti bẹ̀rẹ̀ sí ní tàn, ní àti ara ìmọ̀ tó jẹ́ ìmọ̀ Ògbóni, tó jẹ́ ìmọ̀ ti Ògbóni. Ó ní ìjọ tó bẹ̀rẹ̀ sí ní tàn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kóra wọn jọ ní méjì ní mẹ́ta. Bí ìlú bá fẹ́ dàrú, àwọn Ògbóni ni wọ́n á ṣe ètùtù síbẹ̀. Bí ìlú tí ó bá rí bákan, àwọn ni wọ́n á lọ pè, òun ni wọ́n á pẹ̀tù síbẹ̀. Bí ọ̀rọ̀ bá dàbí pé ó ta kókó, àwọn tó jẹ́ àgbààgbà Ògbóni, àwọn ni wọ́n á pè láti ṣe àlàyé pé àtúnṣe lórí ọ̀rọ̀ náà. Bí ìjà bá lọ títí láàrin àwọn alágbára méjì mẹ́ta, tí ìjà náà ò parí, tó sì lè dá ogun sílẹ̀ láàrin ìlú, àwọn ọmọ kú ayé, ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, torí ìtàkùn tí wọ́n sogbá tó ṣàgbè wọn, òun ló ṣe légédé. Ìgbàgbọ́ dẹ̀ wà wípé wọn kì í jara wọn níyàn. Ohun tán bá sọ pé ó tán, ó tán ni. Ohun tí wọ́n bá sọ wípé kò tán, kò tán ni. Ìgbàgbọ́ wọn sọ wípé ikú tó jọ ń pa wọ́n ìkan náà ni, nǹkan tó jọ ń ṣe wọ́n ìkan náà ni. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé ikú awo àjọkú, àrùwẹ̀ awo àjọgbà. Ẹyẹ tó bá létí ló máa gbọ́fèé. Gbogbo àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ní òye nípasẹ̀ wípé ibi tí ayé ti dé dúró nísìnyí, tí àwa tí a jẹ́ ọba Ògbóni Àgbáyé àbí àwọn onímọ̀ míì bẹ́ẹ̀ nínú ojú ọ̀nà ìṣẹ̀ṣe yìí, tí wọ́n bá ń ṣe analysis, tí wọ́n ń tú ìmọ̀ kalẹ̀ wípé kí ó lè bá fi yé àwọn tí ò ní mọ̀ ni. Ẹlòmíì ò tiẹ̀ mọ̀ tá à ń pè ní Ògbóni, ẹlòmíì ò tiẹ̀ mọ̀ tá à ń pè ní awo rárá. Ẹlòmíì ò tiẹ̀ mọ̀ wípé ǹjẹ́ association kan tiẹ̀ wà tó lè ṣe oore. Kí ni benefit wípé à ń ṣe nǹkan yìí? Kí ni advantage ẹ̀? Kí ni disadvantage ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn kò ń ṣe èyí tá à ń sọ yìí, a ò sọ torí wípé àwa tá a ti mọ̀, a ò sọ torí wípé àwọn tí wọ́n ti ṣe awo pé gba ó pé ogún lóòótọ́, ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa àwa tí a jẹ́ wípé à ń sin ìyá mi Àbẹ̀ní, tí a nígbàgbọ́ wípé ìyá kan ṣoṣo òun ló bí gbogbo wa. Òun ni ẹ̀kọ́ tá à ń sọ. Ibikíbi ló lè dé, ló lè ní awo ní ẹ́. Ibikíbi ni awo ń wọ̀. Láàyè lọ́balọ́ba ni, láàyè àwọn ènìyàn ńlá. Ọ̀pọ̀lọpọ̀ òun náà ló ṣe awo tó jẹ́ wípé kò síbi tó lè ti fọwọ́ gbáyà wípé awo ni ẹ́. Gẹ́gẹ́ bí àwọn olórin kan wọ́n á ní ṣólè gbé tàgbèdè lé àná rẹ̀, èmi lè gbé tàgbèdè lé àná mi. Kí ló bí orin ni wípé ǹjẹ́ awo tó ṣe, are you proud of the religion, the association, the society you are? Ǹjẹ́ nǹkan tó ń ṣe yìí, ǹjẹ́ ó yé ẹ dáadáa? Ǹjẹ́ o lè fi ṣakọ ní ibikíbi? Ǹjẹ́ o lè fi ṣakọ ní ibikíbi? O lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó mọ̀ wípé ojú ọ̀nà ibi tí mo wà ní. I'm proud, I'm a member of fraternity, Ogboni Alaje fraternity worldwide. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò yé àwọn ọmọ màjẹ̀sín wa sí, ọ̀rẹ́ mi kan máa ń sọ pé tell your children the truth. Ẹ sòótọ́ fún àwọn ọmọ yín kẹ́ ẹ má bàa kú àkúrun. Ẹ ṣe àlàkalẹ̀ ẹ̀sìn, ẹ jẹ́ kó yé àwọn ọmọ yín kí àwọn ẹlẹ́sìn àjòjì má bàa kó wọn lẹ́rú. Ẹ jẹ́ kí nǹkan tó yẹ kó, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń pé pípamọ́ ni bí àṣà àwọn ẹlẹ́sìn kan wọ́n á ní bàtìní ni. Bẹ́ẹ̀ náà ni ẹbí tá à ń ṣe yìí ó ń fa ìfàsẹ́yìn fún ojú ọ̀nà tá a wà. Yálà lójú ọ̀nà ti Ògbóni yìí ni o, lójú ọ̀nà tó níṣẹ̀ṣe àbí ti ìlànà míì. Nǹkan tó bá yẹ ká jẹ́ kí àwọn ọmọ wa mọ̀, ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ ọ́n. Olúwo míì
àgbà pètùtù míì tó ní àṣírí ayé lọ́wọ́ tó lè fi ran àwọn ọmọ kóòtù òjíire lọ́wọ́, ó ti gbé ìtàgbé ẹ̀ sínú ilé, ó ti ń tẹ̀lé wọn lọ jọ́sìn níbì kan. Ibi tó ti ń tẹ̀lé wọn lọ jọ́sìn, ibẹ̀ ni wọ́n ti kó nǹkan tí ò yẹ kí wọ́n kó sí ọmọ rẹ̀ lórí, òun ni wọ́n ti kó sí ní orí. Tí ó bá dàgbàdàgbà tó bá rebi àgbáre tó bá lọ tán, gbogbo ohun tó lòun níbi agbára yẹn, àwọn náà máa fún ní ìmọ̀ wípé ó gbọ́dọ̀ dáná sun tó bá fẹ́ jẹ́ ẹlẹ́sìn àwọn tòótọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lénìí. Ẹgbẹ́ òkùnkùn ó yàtọ̀ sí Ògbóni. Ẹ má jẹ́ ká dàpọ̀. Àwọn ọmọ wa ní ìgbà tí ó lójú ọ̀rọ̀ ta lè sọ láfẹ́fẹ́, ṣùgbọ́n à á sọ díẹ̀. Nígbà tí ikú ń pa wọ́n lẹ́wọ̀rọ̀, tí àwọn ìyá mi tí wọn ò jẹ́ kí ọmọ Olúfẹ̀kú gbáyé, ní Ọ̀rúnmìlà gbé ìgbésẹ̀. Nígbà tí ó gbé ìgbésẹ̀ náà, ó ní nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ náà. Ní ìgbà tí àwọn àgbààgbà ìgbà náà ní àmì ti wà, bẹ́ẹ̀ ni pé àmì ti wà tí ó jẹ́ àmì tí ọmọ Olúfẹ̀ fi mọra wọn, tí ikú fi ń yẹ ọmọ Olúfẹ̀ sọ́tọ̀, tí àrùn fi ń yẹ ọmọ Olúfẹ̀ sọ́tọ̀, tí ẹjọ́ fi ń yẹ ọmọ Olúfẹ̀ sọ́tọ̀. Ní ìgbà tí àwọn irúnmọlẹ̀ ọ̀kànlérúgba irúnmọlẹ̀ tí wọ́n bára wọn jà, tọ́rọ̀ dòdì, ibi tí wọ́n ti parí rẹ̀ nígbà náà, ilé odì náà ni. Ó ní bí Ọ̀rúnmìlà ṣe tó fi ìlú kan tó fi pe gbogbo wọn jọ, tí oníkálukú fi jọ ní nǹkan yìí lọ́wọ́, tó fi jẹ́ wípé ìtàkùn tó sogbá tó ṣàgbè, òun ló ṣe légédé. Àwa gangan lọmọ kútíkù kì í pa. Torí ẹ̀kọ́ ayé, ìmọ̀ bá a ṣe lè gbélé ayé, bá a ṣe lè nítẹríba, bí a ṣe lè níwà rẹ̀lẹ̀, bí a ṣe lè ṣe láwùjọ, bí a ṣe lè bọ̀wọ̀ fágbà, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ló wà nínú wípé kí a jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn Ògbóni. Ó yàtọ̀ sí ẹgbẹ́ òkùnkùn. Àwọn ọmọ wa yìí, àìjẹ́ kí wọ́n mọ kókó tó wà tó jẹ́ àṣírí àwọn baba wa, tó jẹ́ ìjọ àwọn baba wa, kán gbé ẹ̀sìn àwọn baba wa lárugẹ, òun ló ń jẹ́ kí wọ́n máa kó sí igbó atú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa yìí, òun ni wọ́n padà lọ ń jọyìn ẹgbẹ́kẹ́gbẹ́. Látara ẹgbẹ́kẹ́gbẹ́, òun ni wọ́n ti padà ń di wípé wọ́n ń initiate wọn sí nǹkan tí ò yẹ. Wọ́n ń kọ́ wọn ní ìwà olè, ìwà jìbìtì, ìwà ká lọ́ni lọ́wọ́ gbà, àbí ká máa purọ́, ká máa wu ìwà tí ò dáa, tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ á padà bára ẹ̀ ní inú àhámọ́, tí ó padà parí ọ̀rọ̀ ara ẹ̀ sí ibi tí ò dáa. In tó jẹ́ ká máa lose majority of our youth ni wípé ọ̀pọ̀lọpọ̀ understand the culture and religions tí ó tiẹ̀ jẹ́ ti kóòtù òjíire mọ́. So nǹkan tó jẹ́ ti nǹkan tí àwọn ẹ̀yà òyìnbó ń ṣe, òun ni nǹkan tí àwọn ọmọ wa tí òye ẹ̀ ń yé wọn. Tán bá wo inú eré Yorùbá tí wọ́n à ń ṣe sinimá àgbéléwò, tí wọ́n bá wò ó, wọ́n á rí wípé àwọn kan wọ́n ń ṣe ní school, wọ́n ń yí ipò ara wọn, wọ́n ń dáná sáàárín ẹ̀, wọ́n ń ṣe ohun làwọn eléré wa náà fi ń ṣeré. Látara bẹ́ẹ̀, àwọn ọmọ yìí náà wò wípé báwọn ò bá belong sí irú àwọn society bẹ́yẹ, àwọn ò lè ní agbára tó, which kò rí bẹ́ẹ̀, tí kì í ṣe ọ̀nà. Mo tún fi àsìkò yìí rọ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ youths, ẹ jẹ́ kí a wà ní àwùjọ tá a lè ti fi ọwọ́ gbáyà wípé báyìí ni mo ṣe jẹ́. Àwùjọ tó ò bá ti lè jáde sí gbangba wípé báyìí ni mo ṣe jẹ́, má bá wọn ṣe ìwà tí ò dáa, ìwà tí ò sunwọ̀n. Ìtàn bá ti fẹ́ bọ́mọ làkejì ń díẹ̀, àbí bọ́yá àṣírí ni ò gbọ́dọ̀ wí fẹ́ nìkan, má jẹ́ kí a bá wọn ṣe. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ni ó ti jẹ́ nǹkan ìbẹ̀rù. Àwọn nǹkan kan òun ló ti jẹ́ nǹkan ìbẹ̀rù lọ́jọ́ tó ti pẹ́, tó jẹ́ wípé ó máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n á sún sẹ́yìn tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ Ògbóni, Ògbóràn, àwọn ọmọ kú ayé nìyẹn. Báwo ló ṣe má jẹ́ kí n débẹ̀, torí wípé tí n bá lọ síbẹ̀ ó lè ṣeé ṣe
kí èèyàn bá dàgbàdàgbà tí n bá rí bí àgbà ń rè kí wọ́n gé mi ní orí, tí n bá dàgbàdàgbà tí n bá rí bí àgbà ń rè kí wọ́n gé mi ní apá, tí n bá dàgbàdàgbà tí n bá rí bí àgbà ń rè kí wọ́n gé mi ní ẹsẹ̀. Kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí nǹkan kan tí ó ń jẹ́ bẹ́ẹ̀. Ọlá wípé kò sí àsìkò tó pọ̀, ṣùgbọ́n màá sọ díẹ̀ níwọ̀nba kí àwọn tí ò yé kó lè yé wọn. Àwọn ẹlẹ́sìn yìí ni wọ́n kó ìbẹ̀rù, ìpayà, tí wọ́n kó ìbẹ̀rù ìpayà tí wọ́n kó lọ́pọ̀lọpọ̀. Lóòótọ́ làwọn baba wa fìbẹ̀rù sí. Látijọ́ inú igbó wọn ti ń ṣèpàdé. Nísìnyí níbi táyé dé dúró, ayé ti bọ́ sí gbangba ti pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ilédì ìjọsìn ló wà níta gbangba, àfi ẹni tí àwo ò bá wù. Ṣùgbọ́n nígbà tí à ń kẹ́kọ̀ọ́, à ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kán nímọ̀ kí wọ́n ṣe àlàyé analysis lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, wọn ò ṣàlàyé, wọn ò bọ́ sí gbangba ta láti lè jẹ́ kí wọ́n mọ irú ẹ̀sìn tá à ń sìn, pé kì í ṣẹ̀sìn òkùnkùn, kì í ṣe ibi tán ti ń gé orí, Ògbóni kì í gé apá, kì í gé ọrùn, àwa kì í ṣe oníwà àbàjẹ́. In tó bá ti lòdì sí òfin, gbogbo association tó wà pátá òun ló ní òǹtẹ̀ ìjọba nínú, tí oníkálukú tí wọ́n ní registration fún association wọn, gẹ́gẹ́ bí wípé nǹkan tí wọ́n ṣe wọn ò lè ṣe nǹkan tó lòdì sí òfin. Ayé ti yí, ayé ti padà ní ìṣe àná. Àwọn nǹkan tí a máa jẹ́ kó yé wa ni pé ní ìgbà tí wọ́n bá ń wẹ̀ fún òkú lọ́wọ́ nínú ilé tó dẹ̀ jẹ́ òkú awo, látijọ́ òkú awo inú ilé ni wọ́n ń sin sí o. A dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá dẹ̀ ń ṣe àwọn ètùtù tí wọ́n ń ṣe lọ́wọ́, ìgbàgbọ́ wọn tán fi sọ pé kán má sin sí ìta, òun ni wípé òun kò gbọdọ̀ máa pa ìṣẹ̀dá ẹni tó jẹ́ alágbára kí ó má bàa máa ro ìlú àbí àwùjọ tó bá wà. Ìyẹn jẹ́ ení. Èyí tó tún pẹ̀lú tó jẹ́ ìkejì ẹ̀, òun ni wípé nínú inú ilé, ẹni tí ò bá wọn ṣe awo kò lè bá wọn wọ ibẹ̀ tí wọ́n ń wẹ̀ fókù, wọ́n ń ṣàtúnṣe fún un, wọ́n ń ṣe ètùtù. Irú àwọn ata jẹ́ babaláwo, àwa náà ní nǹkan tí a máa ń ṣe tí wọ́n ń tẹ̀ sí ara ìsìnkú tí wọ́n bá fẹ́ sin òkú. Bẹ́ẹ̀ náà ni àwọn awo náà ní àwọn nǹkan tí wọ́n máa ṣe létùtù. Tí a bá sin ènìyàn tán, tí wọ́n bá fi aṣọ wé tán, tí wọ́n wẹ̀ fún tán, tí wọ́n ṣe àtúnṣe, tí wọ́n wúre fún tán, tí wọ́n fún ní àwọn nǹkan tó yẹ kí wọ́n fún gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tiẹ̀ nínú awo, wọ́n á gbé sí ìta pé ẹ̀yin ọmọ olóòkú ẹ bọ́ síta, ẹ wá yẹ̀ wò, ǹjẹ́ nǹkan kan dín lára bàbá yín àbí nǹkan kan dín ní ara ìyá yín. Bẹ́ẹ̀ ni, bí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe títí di àyájọ́ ìní. Ẹni tó bá rí ibi tí wọ́n ti sọ wípé wọ́n gé orí ẹ̀ kúrò, tí wọ́n ti gé orí kúrò pé wọ́n fi nǹkan kan sí ni àbí ó rí evidence, kó mú jáde kó fi tako àwọn tí ó jẹ́ àgbààgbà ní ojú ìlànà Ògbóni. Kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Gbogbo wa náà á dìde, á yẹ evidence yẹ̀ wò, á wo bí ó ṣe rí. Meanwhile tí mo mọ̀ wípé kò sí nǹkan tó jọ, tí ò dẹ̀ sí nǹkan tí ó lè wáyé bẹ́ẹ̀. Ìbẹ̀rù kó má di tajá tẹran ó pọ̀, ó fi jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n máa lọ sí inú ìlànà tí kì í ṣe tiwọn. Bí o bá jẹ́ ọmọ ìyá tó jẹ́ ọmọ kú ayé, bó o kú kò sí nǹkan fẹ́ fòkú rẹ ṣe. Gbogbo wa bá ṣe wáyé páàrí òun là á rí. Ọjọ́ kan ni gbogbo wa náà ó lọ tá a fi ayé sílẹ̀ lọ. Kò sí ẹni tó mọ̀ ìgbà tó ń wá, kò sì sí ẹni tó mọ̀ ìgbà tó ń fẹ́ padà. Nǹkan méjì là ń torí ẹ̀ ṣawo tí mo máa ń tẹnu mọ́. Bó o bá ṣe torí pé kó o jẹ́ akíkanjú ọmọkùnrin alágbára láwùjọ, láàyè ibi tí o bá wà, kípa ọ̀tá má ka ẹ, kó má ka ọmọ, kó má ka ẹbí àtàrà ẹ, kó o jẹ́ akíkanjú. A ṣe torí pé kígbà ẹ lè yí padà, kó o rí ṣe, kó o jẹ́ èèyàn, kó o ṣe. Jíjẹ́ èèyàn, rírí ṣe wa kì í sì ṣe wípé oògùn owó àbí nǹkan kan, àwa kì í ṣe. Ṣùgbọ́n nípa ìfọwọ́sowọ́pọ̀, ọ̀pọ̀lọpọ̀ á bá connection pàdé, ọ̀pọ̀lọpọ̀ wọ́n á bá nǹkan tí o fẹ́ lọ bọ́ sọ́wọ́ oníjìbìtì fún, tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe fún ẹ ní owó ńlá tó fẹ́ lọ talétalẹ̀ láti pé o fẹ́ fi ṣe torí kó o lè jẹ́ èèyàn yẹn, kó lé tó yẹn. Tó bá ṣàwo, wọ́n á ṣe àlàyé
wọ́n á jẹ́ kó yé ẹ pé ọmọ ìyá wa ni ẹ́, in tó ń wá kiri yẹ eléyìí wà eléyìí ò sí, èyí tó fẹ́ ṣe yìí èyí tó dájú ni. Wọ́n á béèrè lọ́wọ́ ọ̀ṣẹ̀dá, èyí tó bá jẹ́ àràbà tó jẹ́ babaláwo nínú wọn, wọ́n á pè ó yá dá ifá, yẹ àyẹ̀wò báwo lọ̀nà ẹni yìí, ṣé oògùn ní ìgbìyànjú nílé ayé rẹ̀ ó fi yí padà ni, ṣé kó tẹ ifá ni, ṣé kí ó ṣe nǹkan míì tó máa fi rí ṣe òun ni, bí àwúre, bí ẹ̀bẹ̀, bí nǹkan kan ni, ìjẹ́ òun gangan lógun ìdílé ni, kí ni ìdíwọ́ ń bẹ fún ni. Gbogbo àwọn nǹkan yìí òun lèyàn á ṣe gẹ́gẹ́ bí àwa ṣe jẹ́ awo táwa jẹ́ Ògbóni Alájé. Àwa ni láti tún ayé ọmọ làkejì ṣe. Ìwọ tí o jẹ́ ọmọ ẹgbẹ́ tiwa, tájọ fọwọ́sowọ́pọ̀, àdójúkọ tó bá ti dé bá ẹ, àdójúkọ yẹn náà òun ló dé bá àwa náà, kí kájọ jẹ́ ọ̀kan ṣoṣo. Yes, we brothers will come together with love and peace. Yes, àwa parapọ̀. Yes, gbogbo àwọn àgbààgbà wọ́n parapọ̀ pẹ̀lú ìfẹ́. Yes, àti ìwà pẹ̀lẹ́ àti ohun gbogbo pẹ̀lú sùúrù tí kò sí ìjà tí ò síta, òun lọ̀rọ̀ awo. Ẹ̀kọ́ àtìmọ̀ ó ń bẹ nínú àṣà Yorùbá náà. Bí a bá lè fi àyè sílẹ̀ fún àwọn ọmọ tiwa náà láti lè kọ́ ẹ̀kọ́, ohun tó o bá mọ̀, tó o bá ń bò, tó o bá ń fi ń pamọ́, tó ò jẹ́ kí àwọn ọmọ mọ̀, tí wọ́n bá padà fi ẹ̀sìn kan kó wọn lẹ́rú, àsìkò ìjà ò tó o. Kì í sọ̀rọ̀ ọjà o, ọ̀rọ̀ wípé ibi tó o kù sí òun ni wọ́n fi kọ́ ọmọ rẹ̀, tọmọ rẹ̀ fi wá di alátakò rẹ̀. Gbogbo àwa àgbààgbà tí a wà lójú ọ̀nà ìṣẹ̀ṣe, ohun tó pọ̀ ó ń bẹ lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká jọ ṣàtúnṣe. Kò sẹ́ni tó yọ sílẹ̀. Ògbóni kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. Ògbóni kì í ṣe court. Kì í ṣe ẹgbẹ́ àwọn ọmọ gànfè. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àgbà òun ni Ògbóni. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká fi in tó bá yẹ kí ó yé àwọn ènìyàn wa, ẹ jẹ́ kó yé wọn. Olódùmarè á bá wa ṣe. Ọláògún Adégbóyèga Ifátúndé lórúkọ mi, ọba ààrẹ Ògbóni Alájé àgbáyé. Mo kí gbogbo wa wípé ajé àfilé gbogbo wa ṣe bùgbé. Ọ̀ṣẹ́ ọmọ aṣẹ́gilájé, ìwòrè ọmọ àlàpólà tara sọlà, ọ̀gbìngbìn kan tó gorí ìrókò, ó ké sájé tantantan. Wọ́n lólówó ẹni kì í là kínú ó bí ni o. Àrájé mú sokùn, àrájé mú ṣẹdẹ, àrájé mú sọ lọ́gìnìgìnì aṣọ ọ̀ràdà. Inú ilé wa náà sìnkú ìyá ajé sí. Ibi tán bá sìnkú ìyá ajé sí lọmọ rẹ̀ á jókòó sí. Ajé á jókòó tì wá pẹ́pẹ́pẹ́. Gbogbo ojú tẹ fi ń wò mí, ojú yín ò ní fọ́, etí yín ò ní di o. Ẹ wá ṣíà ẹ̀ kẹ́ fi ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kóòtù òjíire, kí ẹ jẹ́ kán nímọ̀ nípa nǹkan táwọn bàbá wa ń ṣe. Àsìkò ti tó ká lára wa lọ́yẹ, ká kúrò lóko ẹrú. Ẹni tó kó wa lẹ́rú kò lè fún wa lẹ́sìn. Ẹni tó fìyà jẹ àwọn ìran bàbá wa tó ti lọ, wọn ò lè fún wa lẹ́sìn. Ẹ jẹ́ ká lajú kí nǹkan tí a gbé dání ká mọ̀ wípé wúrà ni, ó ju tiwọn lọ. Bá a bá ṣe gbé bẹ́ẹ̀ náà lára àtà ó ṣe bá wa gbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí tó jáláwọ̀ funfun, ó gbó wọn náà ń wà, náà wá ń bá wa ṣẹ̀ṣẹ̀ ṣe wá yìí, náà ń ṣe tògbóni yìí, bẹ́ẹ̀ náà náà ń tẹ́fá, náà ń ṣe òye ibi tí ẹ̀sìn ti sọ wá nù dé, àwa tá a jẹ́ aláwọ̀ dúdú. Òye yẹ ká tètè ká máa pera wa padà, torí tiwa kọ́ o, torí ti generation míì tó ń bọ̀ ni. Olódùmarè á bá wa ṣe. Mo kí wa o, ẹ kú àsìkò yìí níbi gbogbo. Ògbóni Alájé, láàní ló lajé, Ògbóni Alájé, ọlọ́mọ ló lówó, Ògbóni Alájé, ìyá mi Àbẹ̀ní ló ní pánsálì. Mo kí gbogbo lọ́balọ́ba, ẹ kú àtúnṣe ìlú.